ẹ gbọ́ ná kí lohun tó ṣokùnfà báwọn agbófinró ṣe pakuru gbé gbajúgbajà olórin nì ìyẹn Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ọmọ Lálọmí Zazu bí àṣà pakuru gbádìyẹ lẹ́yìn tó ti kọ́ bẹ́ forí ìgànná sá lọ máwọn ọlọ́pàá lọ́wọ́. Ohun tá a gbọ́ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó lọ fọwọ́ ṣìkún òfin mú Portable lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2024 yìí. Oníléeṣẹ́ okòwò ọkọ̀ títà kan ìyẹn Cadillac tó fìlú Èkó ṣe ibùjókòó ló lọ́ọ́ fi ẹjọ́ Portable sùn ọlọ́pàá pé Portable ra ọkọ̀ G-Wagon oní mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n náírà 27 million naira lọ́wọ́ òun tí Portable san mílíọ̀nù mẹ́tàlá náírà 30 million naira ń bẹ̀ ṣùgbọ́n tí ó kọ̀ láti san mílíọ̀nù mẹ́rìnlá ìyẹn 14 million naira owó yòókù. Gbogbo ìgbà tóun bá ti ń béèrè owó yòókù lọ́wọ́ Portable lèyí òun náà ó mọ̀ pé òun ò lè sanwó ọkọ̀ tí ò dáa. Èyí ló mú kí òǹtakọ̀ náà fi ẹjọ́ Portable lọ sùn ọlọ́pàá bó tiẹ̀ jẹ́ pé wọn ì tí ì gbọ́ ọ̀rọ̀ ẹnu Portable láti lè mọ bí ọ̀rọ̀ ti jẹ́ gan-an. Àmọ́ àwọn ìbéèrè táwọn èèyàn kan ń béèrè ni wípé ṣé mílíọ̀nù mẹ́rìnlá náírà 14 million naira ní Portable ní lọ́wọ́ tó lè fi sanwó ọkọ̀ náà tán ni àbómọ̀mọ̀ tí ò fẹ́ san. Àwọn kan náà ń sọ wípé ṣé kìí ṣe pé bí wọ́n ti fi páńpẹ́ òfin gbé yìí ó tún lọ́wọ́ kan míì nú. Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ gba ẹ̀san àwọn ìwà míì tó ti hù sáwọn kan lẹ́nu àìpẹ́ yìí bíi Bobrisky àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá lè rò ó tiyín ẹ ṣàlàyé ẹ̀ sí comment section. Ìkànnì Kábíyèsí TV ìkànnì ìmọ́lẹ̀ lẹ̀ ń gbọ́.